béèrè àánú rẹ. Omijé ojú mi ń béèrè àánú rẹ bàbá. kìí ṣe ìròyìn mọ́ pé gbajúgbajà olórin ẹ̀mí ilé wa Bùnmi Akínàánú tí gbogbo wa mọ̀ sí Omijé Ojú eléyìí tó ka orin tó gbajúmọ̀ ni omijé ojú mi ń béèrè àánú rẹ bàbá omijé ojú mi ń béèrè àánú rẹ bàbá pé ọmọbìnrin arẹwà náà ó ti jáde láyé. Àwọn fámìlì olóògbé èèyàn Bùnmi Akínàánú àwọn fámìlì ti jáde wọ́n ti sọ̀rọ̀ lẹ́yìn ikú Bùnmi Akínàánú. Kí ni àwọn ẹbí olóògbé sọ? Wọ́n ti padà gbé àtẹ̀jíṣẹ́ jáde lórí ọ̀rọ̀ ikú Bùnmi Akínàánú. Àwọn ẹbí olóògbé wọn ò sọ pàtó ní tó pa Bùnmi Akínàánú gangan yóò Omijé Ojú mi, ṣùgbọ́n wọ́n ti sọ bí gbogbo ìsìnkú rẹ̀ yóò ṣe lọ. Ìgbà wo ni wọ́n bo Bùnmi Akínàánú tí wọ́n gbé bò sínú ààyè rẹ̀ tí wọ́n fi eérú féérú wọ́n fi erùpẹ̀ férùpẹ̀ Bùnmi Akínàánú tí yóò lọ sùn ní àyà olùgbàlà iyùn gẹ́gẹ́ báwọn onígbàgbọ́ sì máa ń sọ. Kó tó dípá máa mú un tí àwọn ẹbí olóògbé tí wọ́n gbé síta kó tó dípá máa mú wá sétí gbọ́ yín. Gist TV Yorùbá lélẹ́yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn oníjọ́ ẹ bá tẹ subscribe button ikú aya ikú ọmọ ikú kan bẹ̀ kò ní wọlé tọ̀ wá lọ́dún tuntun tá a wà yìí. A ò ní kú fọ̀táyọ̀. Fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọn ò mọ̀ ń pa ikú olóògbé èèyàn Bùnmi Akínàánú ó jáde láyé lẹ́yìn àìsàn ọlọ́jọ́ gbọọrọ. Ṣùgbọ́n oríṣiríṣi ìròyìn ló jáde nípa ikú olóògbé. Ẹ já fàsìkò yìí ká fi yànnàná ẹ̀ fún yín kẹ́ ẹ mọ̀ tí ń jẹ́ òtítọ́ ọbẹ̀. Ṣebí nǹkan tí gbogbo wa rí níkànnì ayélujára ni pé ẹsẹ̀ ní ń dùn olóògbé Bùnmi Akínàánú èèyàn Omijé Ojú mi. Àwọn kan tiẹ̀ ní ogun ńlá tó gba ẹsẹ̀ wọlé ni. Àwọn kan ní àṣírí ikú orí pẹpẹ ni pé ńgbà tó lọ kọrin nínú ilé ìjọsìn kan tó gun pẹpẹ tí ò yẹ kó gùn ní kinní náà wọ ẹsẹ̀ rẹ̀ lódì tí wọ́n ń gbé káàkiri. Kò síbi tí wọn ò gbé Bùnmi Akínàánú dé èyí Omijé Ojú mi lẹ́nu bí oṣù 4 péré tó fi ṣàìsàn náà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwádìí táwọn akọ̀ròyìn wa ṣe ó fi hàn wá pé ẹsẹ̀ tí ń dùn Bùnmi Akínàánú ọjọ́ ti pẹ́. Ṣùgbọ́n tí ò jẹ́ káwọn ènìyàn ó mọ̀ pẹ́sẹ̀ ń dùn olóògbé ni pé aṣọ gbàgẹ̀rẹ̀ ló máa ń wọ̀. Ó fi yé wa pé àrùn jẹjẹrẹ ni ó pa olóògbé èèyàn gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe pé àrùn jẹjẹrẹ èèyàn tí wọ́n ń pè ní kánsà ló rán Omijé Ojú mi ló rán lọ àjò àrèmabọ̀. Gbogbo yín náà lẹ́dẹ̀ mọ̀ yìí pé àrùn jẹjẹrẹ kìí ṣàrùn kékeré. Wọ́n gbé olóògbé kiri láti inú ṣọ́ọ̀ṣì kan sí kan bóyá yóò rí gbàlà, kódà láti inú ilé ìwòsàn kan sí kan bóyá yóò rí gbàlà, ṣùgbọ́n aṣọ rẹ̀ ò padà bọ́mọ́yẹ̀. Ọmọ yẹn orin òwò wọjà.
gẹ́gẹ́ bí ohun tó pa olóògbé iná ní tá a ti yànnàná fún yín gẹ́gẹ́ bí ìwádìí tá a tún ṣe síwájú nígbà tó oríṣiríṣi ìròyìn tó ń jáde nípa ikú olóògbé. Àwọn ẹbí olóògbé ti wá sọ wípé ọjọ́ ìṣẹ́gun yìí Tuesday on the 20th of January 2025 ni yóò gbérasọ ètò nípa ìsìnkú Bùnmi Akínàánú omijé ojú mi. Service of song ni ó gba wájú nínú gbọ̀ngàn ilé ìjọsìn tí candle night níbi tí wọ́n ti ṣe candle tí wọ́n tan candle fólóògbé tí yóò tẹ̀lé lọ́jọ́ Tuesday náà. Lẹ́yìn tí wọ́n bá tan candle lálẹ́ Tuesday, ètò tí ó máa tẹ̀lé ní artist night nínú gbọ̀ngàn Ìkẹjà níbi tí àwọn olólùfẹ́ olóògbé tí wọ́n ti máa sọ̀rọ̀ nǹkan tí wọ́n mọ̀ nípa olóògbé. Tó bá ti wá dọjọ́ Wednesday January 21, 2025 ni wọ́n fi erúfẹ́rú wọ́n fi erùpẹ̀ férùpẹ̀ Bùnmi Akínàánú omijé ojú mi tí yóò lọ sùn yóò lọ fi orí lésùká níbi tó jẹ́ ààyè títí ẹ̀ ilé ayé ìbáṣepá ikú láyé o àbábá Muhammadu àbábá Muhammada ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàájì a ò bá kan láyé mọ́ àsí lọ́jọ́ tẹ̀dá bá máa kú o lọ́jọ́ tẹ̀dá bá máa kú àmì ara sọyàn ó lágbára o ikú àlèmọ́tù ṣé wípé ikú ọ̀dọ́jọ́ ikú ọ̀dágbà Bùnmi Akínàánú ó náà ti rí gbé àgbáre ó ti fikú ṣe àgbà gbogbo àwọn tó jùlọ pátápátá nínú ẹbí. A bá àwọn ẹbí olóògbé a bá wọn kẹ́dùn a sì bá gbogbo àwọn olórin ẹ̀mí ilẹ̀ Nàìjíríà náà a bá wọn kẹ́dùn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wọn ẹjọ́ bá tẹ subscribe ní sórí YouTube channel yìí ẹ̀yin olólùfẹ́ wa ẹ tẹ RIP Bùnmi Akínàánú RIP omijé ojú yìí sí abala àríwísí